Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yìn ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa kàn sí wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé ẹ bá wa tẹ subscription button pẹ̀lú notification bell sódà gbogbo ìgbà tá bá ti mú sinimá bí eléyìí wá, ẹ máa lóore ọ̀fẹ́ àti àǹfààní láti rí. Lọ́jọ́ tòní irú sinimá wo la mú wá fún yín, ẹ ti mọ̀ wípé àwọ̀ kì í lè rà tí ò bá lọ́mọ nínú. Sinimá tí a mú wá lónìí náà ni Ife Wa. Ife Wa ni òní sinimá tí a mú wá. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá yìí, àwọn bíi Wumi Ajiboye Damola Olatunji, Kemi, Korede Ronke Odusanya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ife Wa ni. Sórí ìkànnì YouTube, ẹ tẹ̀ síbẹ̀ Yoruba Plus, ẹ wá tẹ̀ síbẹ̀ Ife Wa ni. Bẹ̀lẹ̀ tí máa rí sinimá yìí wò. Sinimá yìí ó dọ́ṣọ̀, suspense inú ẹ̀ gà yàtà, bẹ́ẹ̀ dẹ̀ ni wípé ó kọ́ni lọ́gbọ́n. Àti wípé nínú sinimá yìí láti rí ìfẹ́ méjì tá a rò pé ìfẹ́ gidi ni, ṣùgbọ́n kì í ṣe ìfẹ́ ẹ̀tàn, bẹ́ẹ̀ dẹ̀ ni ará ọ̀run sára ayé ni. Tẹ́ ẹ bá tí wò ó ṣe é ṣe kó má yé yín bí mo ṣe ń ṣàlàyé, ṣùgbọ́n ẹ gba orí ìkànnì Yoruba Plus lọ, ẹ tẹ̀ síbẹ̀ Ife Wa. Damola Olatunji tí arábìnrin Wumi Ajiboye tó wá rò pé òun ti rí ọkọ tó gbé gbogbo ẹ̀mí ẹ̀ lé, ó fẹ́ jọ wípé àkúdàáyà mà ní. Torí bí a ṣe ń rí nínú sinimá yìí, ó fẹ́ jọ àkúdàáyà, ó fẹ́ jọ èèyàn gidi. Ọmọ tó ṣọmọdọ̀ lọ́dọ̀ Wumi Ajiboye, àbí ṣé torí ẹ̀ ni Túnjí ṣe súnmọ́ láti mọ bí ọmọ ẹ̀ ṣe ń jẹ, bó ṣe ń mu. Nígbà tí ìyàwó Túnjí tó bí ọmọ ẹ̀ fún ìyẹn tó jẹ́ Ronke Odusanya tí ìyẹn wà nínú ìrora àti ìpayín kéke, àìríjẹ àìrímu, àìrínà àìrílò tó ń ṣe àfẹ́rí ọkọ ẹ̀ lójú méjèèjì. Ẹ wo sinimá yìí ó ní agbára púpọ̀, suspense inú ẹ̀ lágbára. Ẹ lọ sórí ìkànnì Yoruba Plus TV lórí YouTube, ìbẹ̀lẹ̀ ti máa rí wò. Ìzádà kẹwò direct, ẹ lè download ẹ̀ fún ìgbádùn yín. Wọ́n á fẹ́ kẹ́ ẹ padà wá pé ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ lórí comment section. Bó ṣe ń lọ yìí, ta lè ní rò wípé ó ń jẹ́ alábàárò fún arábìnrin Odusanya tó jẹ́ Fìlèkì Ìdòdò. Ṣé Damola Olatunji náà ni ọkọ ẹ̀ tí ó mú dání nínú fọ́tò yìí náà ni ó wà nínú ilé Wumi Ajiboye ni? Àbí bèjì tí ẹ ní wọ́n? Ẹ wo tó bá jìgbà àkọ́kọ́ lélẹ́yìí bí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan pé ẹ ń darapọ̀ mọ́ wa, ẹ má gbàgbé ẹ bá wa tẹ subscription button àti notification bell sí gbogbo ìgbà tí a bá ti mú àwọn review sinimá bí eléyìí wá, ẹ máa rí wò. Ẹ ṣé púpọ̀. Kí ló ṣe ẹ́ tó ń sọ̀rọ̀? Tó bá jẹ́ torí nǹkan tó ṣẹlẹ̀ lólè yẹn ni, gbogbo ẹ̀ pátá ni mo rí. And I put this to you.